Muhammad. Sallallahu alayhi wa sallam. Àṣẹ́kùbọ̀ àsàlátù fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. مولانا أمير الجيش بسم الله قل هو الله أحد أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo kí ìjókòó àlùbáríkà tá a wà ń bẹ̀ yìí. سلام عليكم سنة نبوية. ìjókòó tí àwọn obìnrin alálùbáríkà bá wà ìjókòó àlùbáríkà. سلام عليكم. mo fi bàbá wa Alhaji Ishaq Awẹ́ bàbá àdínì tí authentic Solati. سنة نبوية. mo fi wọ́n kí gbogbo àwọn ọ̀tọ̀kùlú ńláńlá àwọn èèyàn pàtàkì tí a jọ wà ní ìjókòó oríire yìí lónìí. سنة نبوية. àìmọ̀ orúkọ kò ní jẹ́ ilé máa dákọ̀ àwọn èèyàn lọ fáfà. إجابة فرد. bàbá Sabur إجابة Muhammadul Hadi Ọ̀pẹ́bí إجابة فرد. aṣáájú dáadáa فرد. láti Amẹ́ríkà làwọn náà ti dé على كل fún oríire ìyá wa alálùbáríkà tí wọ́n bí gbogbo wa. على كل bàbá wa Ọ̀pẹ́bí náà ọlọ́mọ́sà bá wa ṣàlékún kí àtìkẹ́ fún wọn. على كل مسلم. gbogbo àwa tá a wá jẹ́ ọmọ fún ìyá wa náà. Al-Imam Sa'id náà bẹ Canada báyìí. mo kí yín púpọ̀. àánú Ọlọ́run tó ti wà lára yín ò ní kó ń bẹ̀ mọ́. إجابة فرد. ẹ má bínú ẹ̀yin tẹ́ wá láti Amẹ́ríkà àwọn tí bẹ Nàìjíríà wọn sàmì fún yín ẹ má bínú. فرد على كل مسلم. mo kí gbogbo ẹ̀yin ńláńlá فرد tẹ́jọ́ lórí irin lọ́kùnrin lóbìnrin على كل مسلم. lọ́mọdé lágbàlagbà إجابة فرد. bàbá gbẹ́ngbẹ́ng فرد. ẹ kó àwọn múlẹ̀ tẹ́ múlẹ̀ fún alátàárọ̀. فرد. òjì òjì wọn gbóná nù فرد múlẹ̀ yìí pọ̀. على كل OPC ni mí OPC ni mí ó yẹ kí wọ́n ti kọ́kọ́ fi àfà. على كل مسلم. ọlọ́jẹ́ mi bàbá gbé yóò kù sí i. على كل مسلم. Alhaji wa ẹlẹ́lẹ́ إجابة فرد. Abdulrafi ẹlẹ́lẹ́. إجابة فرد. mo tún wá fẹ́rẹ̀ ẹlẹ́lẹ́ sí i lónìí ju ti tẹ́lẹ̀ lọ. فرد على كل مسلم. mo ní ẹlẹ́lẹ́ bó o lórí ẹlẹ́lẹ́ ní agbọ́dọ̀ dùn Alhaji bàbá wọn kà agbọ́dọ̀ dùn wọn nínú ni ẹni tó fẹ́ ìrànlọ́wọ́ gidi ni a sì gbọ́dọ̀ ṣe ìrànlọ́wọ́ fún wa. على كل مسلم. ibi tẹ́lẹ̀ mi ò ti máa wò pé kí ni wọ́n fẹ́ ṣe sọ́lẹ̀rẹ́ èèyàn ni. فرد ẹlẹ́lẹ́ Abdulrafi على ọmọ nǹkan bíi 1 billion. على كل مسلم. báwo bá ti mẹ́lẹ́lẹ́ kó lè lẹ́lẹ́ fún ẹ. على كل مسلم. ọba ti mẹ́lẹ́lẹ́ gbogbo ẹ̀ ó máa sí lẹ̀lẹ̀. على كل مسلم. ẹni ọba yorùbá nẹ́bí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó máa sí lẹ̀lẹ̀. على كل مسلم. ó tún wá lálẹ́. mo kí Haji Muhammad Saheed Balogun. إجابة فرد. èèyàn mi pàtàkì. إجابة فرد. Fine man no pimples. فرد Fine yẹn ti pọ̀ jù.
mo tún wá rí ìyàwó rẹ̀ náà lónìí nígbà mi ẹlòmíì ó jẹ Fanta ìyàwó jẹ Coke tí wọn ò rí bẹ́ẹ̀. على كل مسلم Fanta wà Fanta على كل مسلم wọ́n ti Fanta wọnú Fanta على gbogbo ẹ̀ wá ń fa tàǹtà كل مسلم sáìkì wà lógo gbogbo ẹ̀ wá ń fantastic على كل مسلم ẹ̀ ní kánjú kú. إجابته فرد ẹni ọba màkó lórí ire lòun náà níbi kó ní àmì. إجابته